Ẹ káàbọ̀ àlejò wa ọ̀gbẹ́ni Babalọlá Ọlálékan. Ẹ ṣé olóòtú. Inú wa dùn láti rí yín lórí ètò lénìí. Kẹ́ tó wọlé wá, ó tẹ̀ ní àwọn ohun kan tí àwa tilẹ̀ ti ń ṣe àṣàyàn lórí rẹ̀. Ọ̀gbẹ́ni ará Badagry ní àkókò tí wọ́n máa ń ṣe ìdìbò sí ipò ìjọba alága ìjọba ìbílẹ̀ rẹ̀. Àwọn kan wá ń jápá mọ́nú wọn ń jọsẹ̀ mọ́lẹ̀ pé láti ọjọ́ yìí ẹ̀yin lẹ ti ń jẹ kínní ẹ tilẹ̀ fàyè lẹ̀ fà wà náà. Mú tẹ̀ fẹ́ ti ibi pẹlẹbẹ yẹn mú ọ̀lẹ̀ jẹ báyìí pé ṣé bó ṣe yẹ kó ṣe rí nìyẹn ni kò ṣe pé kakàn tiẹ̀ wò nínú ìlú pé ta ni ó tọ́ sí àbí ta ni ó yẹ dípò kí a máa wò pé ọmọ ilé èèyàn kan báyìí lélẹ̀ ọmọ àdúgbò kan lélẹ̀. Kí ni èrò yín sí ọ̀rọ̀ tó ń lọ yìí? Ẹ ṣé lẹ́ẹ̀kan sí olóòtú. Sẹ́rí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó dàbí wọ́n ní amúkùn ẹrù ẹwọ́ ó ní òkèlè ń wo ẹ̀wò sàlẹ̀ o. Sẹ́rí pé kí a máa sọ pé ẹ fún mi ní ìdílé bàbá mi ló kàn ìdílé ìyá mi ló kàn kinní kan kí là ń pè corruption ẹ má bínú ẹ máa yá èdè Gẹ̀ẹ́sì díẹ̀díẹ̀ corruption ìwà ìbàjẹ́ ló bí. Ó yẹ kó jẹ́ pé ẹni tó bá lè tẹ́ bá wò pé ẹni kí ló ti gbé ṣe ibi tó ti wá ò mátà kí ló ti gbé ṣe kí ni nǹkan ta fẹ́ kó ṣe ìlérí tó ti ṣe fún wa bí ó ti ṣe kánsẹ́lọ̀ rí kí ló ṣe ń gbà anybody tó bá wá tó wá jẹ́ pé ọmọ local government kan yẹn náà ni ó yẹ kán allow kí gbogbo wọn kan free láti contest ẹ tó bá dẹ̀ jẹ́ táwọn aráàlú bá fẹ́ kì í ṣe pé báyà ibìkan ló ti wá ibìkan ló ti. Ẹ má bínú tèmi tilẹ̀ lérò ni wípé ìdí tí àwọn èèyàn ṣe máa ń jà fún wípé ọmọ ìlú mi ló yẹ kó ṣe lé ibi tí ó tún kàn lélẹ̀ ni wípé kí ìdàgbàsókè lè bá irúfẹ́ ìlú bẹ́ẹ̀ nítorí èèyàn tí ó ti ilé kan wá ó mọ bí ilé náà àbí ìlú náà ṣe rí sí ó dẹ̀ mọ àwọn ibi tí ó yẹ kí ìdàgbàsókè bọ́ sí nínú ìlú náà so tírú èèyàn bẹ́ẹ̀ bá ti irú ìlú náà jáde wá tí ó wà ní ipò agbára a lè mú ìdàgbàsókè bá irú ìlú bẹ́ẹ̀ ní kíákíá. Ara nǹkan tí mo sì ń sọ náà nìyẹn pé corruption ló fà. Ló tún fà yẹn náà. Yes tó bá jẹ́ pé gbogbo àwọn olè jó lórí tá bá dẹ̀ wò pé òkè ibi tó bá jó lórí gbogbo ìlú ló ọba wọn lọ́ba balẹ̀ gbogbo nǹkan so tó bá jẹ́ pé lórí ni ẹ tó mọ̀ pé ó ti mọ nǹkan tí ìlú báyìí tó nílò ó ti mọ nǹkan tí ìlú báyìí nílò ó yẹ kó pín kárí ni ṣùgbọ́n gẹ́gẹ́ bọ́n ti máa ń sọ wá ní Nigeria national cake lẹ́ni tó bá ti wà níjọba so àkọ́kọ́ kó ti ara ilé ẹ̀ nù akótara ilé ẹ̀ so nǹkan tó ń bí gbogbo pé èmi wá láti ibì kan àwọn èèyàn kan báyìí ló ti ń ṣe tẹ́lẹ̀ tí wọ́n pé àwọn tó ń ṣe tẹ́lẹ̀ náà ń ṣe bó ṣe yẹ kán ṣe àwọn tó ń agitate pé ó yá ẹ̀fà wa náà ó ti tásìkò tiwa wọn ni máa agitate. Àwọn bàbá wa náà kò kù díẹ̀ àwọn wọn ní tí wọ́n bá fún wèrè lọ́kọ kí o roko ibo wọn ní yóò ṣe àròkọ sábẹ́ náà. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Ìyẹn ò sí nínú òtò Ọlọ́run bá mi ó kú bá wa tó ètò ìlú yìí lágbára Ọlọ́run. Mo fẹ́ kọ́kọ́ béèrè lọ́wọ́ yín ẹ̀yin náà sọ lẹ́ẹ̀kan ẹ ní ìwà ìbàjẹ́ kí ni ìwà ìbàjẹ́ gan? Ìwà ìbàjẹ́ nǹkan tá à ń pè ní ìwà ìbàjẹ́ ó pọ̀ gan. Ìwà ìbàjẹ́ ni pé ká fẹ́ wọ mọ́tò gẹ́gẹ́ bí àpẹẹrẹ kan ní ilé kòńsìn BRT pé ká máa tò káwọn kan wá débẹ̀ kan ní òkè àwọn ló dé gbẹ̀yìn o ṣùgbọ́n àwọn ló kọ́kọ́ fẹ́ wọlé wọn fẹ́ tò ìwà ìbàjẹ́ nìyẹn. Ìwà ìbàjẹ́ ni ká fi wá sí olórí ilé iṣẹ́ kan ká wò pé gẹ́gẹ́ bí eléyìí tá à ń sọ nípa ti Badagry kó jẹ́ pé gbogbo nǹkan tó bá ṣáà ti wá tèmi tàwọn èèyàn mi nìkan ni ìwà ìbàjẹ́ nìyẹn. So ìwà ìbàjẹ́ pọ̀ lọ jàrá ìwà ìbàjẹ́ ni pé kí wọ́n máa wa mọ́tò kó má fọ́lò ìlànà òfin ẹlòmíà gba one way ìwà ìbàjẹ́ nìyẹn. Tẹ́ bá lọ sáwọn ìlú ọba àwọn ìlú òyìnbó ẹ lè ra àwọn èèyàn tó bá mú ẹ fúrú àwọn ìwà bẹ́ẹ̀ yẹn wàá pẹ́ lẹ́wọ̀n o. So now ẹlòmíì inú wọn tó bá wà irú one way tí mo dárúkọ yẹn tó bá wà one way ní àwọn ìlú òyìnbó wọ́n lè seize driving license for life. Ẹ má bínú fún èèbò ọmọ máa ya lò díẹ̀díẹ̀ ẹ má bínú. Ìwà ìbàjẹ́ láàrin àwọn olóṣèlú àti ètò ìjọba òun náà ni pé kí èèyàn dé kó ti ṣèlérí pé màá digbá màá ṣàwo àwọn aráàlú ti finú tán wọ́n ti ẹni yìí o
olóṣèlú débẹ̀ tán ó dẹ̀ ń ṣe tara ẹ̀ tábà wo ibi tí orílẹ̀-èdè Nàìjíríà délé nìsí à ń pariwo kò sówó kò sí kíní ẹ jẹ́ ká kọ́ wò ìwà ìbàjẹ́ ó gbọ́dọ̀ jẹ́ ohun tí gbogbo àwa ọmọ orílẹ̀-èdè fúnra wa tá a gbọ́dọ̀ gbógun tì torí àwọn tó ń pín owó yìí àwọn tó ń jalè ìlú yìí ìwọ̀nba péréte ni wọ́n so àwa tá a kù tí ó jẹ́ pé yẹ kán fún lómi kán fún ní títì tó lọ geere kán fún níná tí a bá dìde ká gbógun tiwa ìbàjẹ́ tá a bá pàwà ìbàjẹ́ kó má pa wá o nǹkan tẹ́mi lè sọ fún. ọ̀gá mi tàn dé wá fi rí ètèwé yín wà lọ gbígbéré bẹ́ẹ̀ kò mí ti dọ̀ ètèwé yín wà lọ gbígbéré lọ ètèwé. ẹni oníṣòyìnbó nílé àná òun ló máa túmọ̀ ẹ o ẹ padà sílé ìta gbọ́ o. wẹ́ ó ń gbé mi inú ni dèmi tó kú dọ̀dá yìí mo di dọ̀ wà lọ gbígbéré dé tó ògàndòdò àhọ́rọ́ àyímáńtẹ́ gánlẹ̀ gbọ́dọ̀ mẹ́tí àgàdánlẹ̀ fún dọ̀ wà lọ gbígbéré lọ náà mi mọ́dọ́ náà ọ̀gá mi tàn dé tó fún ẹ̀ ní ó dànsúkì sí pópó náà mi mọ̀ kó lọ́rọ́. ẹni sọ yìí nílé àná túmọ̀ ẹ o gbogbo ilé ìtẹ́ sọ yìí èmi ò lọ Bàdágìrì o. ok ẹ má bínú jàre tí n bá ti wà lórí ètò pàápàá jùlọ tí n bá ti wà lórí Orísun tẹlifíṣàn yìí ó máa ń gbé mi inú pé kí n sọ èdè mi nítorí mo mọ̀ pé àwọn tèmi ń gbọ́ mi lé inú wọn sì ń dùn bọ́ ti ń rí mi torí iléeṣẹ́ alálùbáríkà ni Ọlọ́run ò ní paná iléeṣẹ́ náà fún wa bàbá wa bí mo ti ń sọ lọ lẹ́ẹ̀kan òjèrè mò ń béèrè pé ètò ìjọba tí ó wà nílẹ̀ yìí ìwà àjẹbánu tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí a rí i pé ó dàbí pé ààrẹ wa ó mú kinní ẹ̀ ó pọ̀n sápá kan sí ibìkan ju ibìkan lọ pàápàá lórí ọ̀rọ̀ dànsúkì tá à ń sọ̀rọ̀ nípa ohun tí mo béèrè lẹ́ẹ̀kan. ẹ ṣe Ọlọ́run kó ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè tí ọ̀pọ̀lọpọ̀ náà láti ń gbọ́ pé ìjọba o kò àwọn ẹgbẹ́ kejì ló ń gbógun tì kò gbógun ibì kan la máa ti bẹ̀rẹ̀ o kò tí mo fẹ́ ibì kan la máa ti bẹ̀rẹ̀ téèyàn bá dẹ̀ délé iṣẹ́ kan ìwé tó bá ń lẹ̀ tó bá sí àwọn nǹkan tó bá wà níwájú ẹ̀ ló máa kọ́kọ́ tweet náà lóòótọ́ la mọ̀ pé olóṣèlú gẹ́gẹ́ bá a ṣe máa ń wò wọ́n bákan náà ni wọ́n pọ̀ ọ̀rọ̀ akówólẹ̀ pé kán lọ ra nǹkan ìjà ogun fún ìgbógun ti àwọn Boko Haram ní north òun ni ó wà ńlẹ̀ sìn and adẹ̀rí pé owó tí wọ́n kó lẹ̀ yìí wọ́n pín mọ́ra wọn lọ́wọ́ ni and òun ni Boko Haram fi gba almost 21 local government kó tó di pé ìjọba àná kúrò ńbẹ̀ wọ́n dẹ̀ sọ fáwọn aráàlú pé àwọn ń jà àwọn ti gbówó lẹ̀ àwọn ti lọ ra nǹkan ìjà ogun so kí a máa dènà pẹnu èmi ò rí gẹ́gẹ́ bí ní àti opinion tèmi o èmi ò rí pé ìjọba yìí dábì láàrin ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn agbọ́pọ́n gbé ọmọ ẹgbẹ́ APC kan náà Jafaru Isa tó jẹ́ òun náà tóun náà jẹ́ ọmọ tó gbà lára owó so èmi ò rò pé ó pọ̀ sọ́nà kan ju ibì kan lọ. kò pọ̀ ní ibì kan sí ibì kan bó tilẹ̀ jẹ́ wípé nínú gbogbo ènìyàn tí wọ́n ti gbé ọmọ ẹgbẹ́ òṣèlú APC ẹyọ kan ṣoṣo ni àṣírí gbọ́ tí wọ́n gbé ìbéèrè pọ̀ tí mo fẹ́ béèrè lórí ibi tí ẹ bá ọ̀rọ̀ dé yẹn àmọ́ lẹ́yìn tí a bá padà dé ni a fẹ́ yára dé òkè lọ́hùn à ń bọ̀.